Only Jesus TV. Evangelist Noah Ṣèkẹ́, ṣé bíbélì tiwa kò ní ẹ̀pá nínú? Ṣé bíbélì tiwa kò ní ẹ̀ṣọ̀kúta fún títí tẹ̀mí yóò fi bọ́ lọ́wọ́ ẹ̀? Ṣé bíbélì tiwa kò ní kí wọ́n sun ọlọ́mọ lọ́rùn kí wọ́n lọ sọ sínú odò? Ẹni tí wọ́n bá sun ọlọ́mọ lọ́rùn wọ́n lọ sọ sínú odò. Ṣé irú ẹni bẹ́ẹ̀ kò ní kú? Gbogbo èèyàn tẹ́ ń wá, ìbàjẹ́ Kristẹni lẹ́yìn, ìbàjẹ́ Mùsùlùmí, ìbàjẹ́ ẹlẹ́sìn àbáláyé. Ẹ bá wa pé fọ́nrán yìí kó dé ọ̀dọ̀ àwọn alákatakítí nínú ẹ̀sìn Kristẹni wa yìí tí wọ́n fẹ́ràn láti máa dá wàhálà sílẹ̀. Ṣé bíbélì tiwa kò ní ẹ̀pá nínú? Ṣé bíbélì tiwa kò ní ẹ̀ṣọ̀kúta pa? Ṣé bíbélì tiwa kò ní kẹ̀sùn ọlọ́mọ lọ́hùn kẹjù sínú odò títí tẹ̀mí yóò fi bọ́? Gbogbo olólùfẹ́ ìkànnì Only Jesus TV àní dààmú ẹ tún máa wọ pé ìwò leléyìí tẹ bá ń gbọ́ èṣù gbé yìí dìde èṣù gbé yìí dìde mo pé àwọn ará bíbá ló lọ àríǹjẹ lé pé ó yá ìwọ náà jáde lọ́nà yìí ṣe mọ̀ pé ọ̀nà òtítọ́ máa ń ní ìgbógun púpọ̀ gan rẹpẹtẹ wọ́n tún lọ fún èmi léyìí wá ni o bóyá kí bá mi wá owó kankan fún eléyìí náà ní comment section èmi wá owó kankan fún bíbá yìí ni o kì í ṣe orúkọ ẹ̀ gangan nìyẹn o tá a bá ń gbọ́ èṣù gbé yìí dìde nígbà ìkẹyìn yìí ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayé Evangelist Noah wọ́n ti jáde àwọn arábìnrin wa Boma Innovation ọ̀pọ̀lọpọ̀ yìí máa mọ̀ wọ́n lórí Blue App wọ́n máa Ọlọ́run fún wọn ní ọgbọ́n gan so wọ́n jáde wọ́n sọ̀rọ̀ o kí ni wọ́n sọ lórí Evangelist Noah àti lórí fọ́nrán tẹ́ wò pé ṣé bíbélì yìí tiwa ẹ máa lọ gbọ́ ọ nísìnyí ẹ jọ̀ọ́ bá mi share ẹ jẹ́ kó lọ viral gan àwọn nìkan kọ́ ló sọ̀rọ̀ lórí ẹ̀ o bàbá takú ti Jésù àwọn náà wọ́n jáde lórí fọ́nrán yìí lórí fọ́nrán tí èṣù gbé dìde yìí tóun náà tó sọ bàbá takú Jésù rẹ̀ a gbọ́ nǹkan tí wọ́n sọ wàá gbọ́ nǹkan tí wọ́n sọ ń sìn ẹ ṣáà bá mi share ẹ jọ̀ọ́ mo rọ̀ wá gbogbo àtàbá nífẹ̀ẹ́ yìí rẹ láti tàn kálẹ̀ láti dojú ti Sátánì àti ìjọba òkùnkùn ẹ ṣe ó yá lókè lọ́hùn. The essence of this video is not to answer this daddy that talked. Gbogbo àwọn ọ̀rọ̀ tó mú ní kọ̀ọ̀kan yẹn mo mọ̀ pé Evangelist Noah wọ́n ti máa dá wọn lóhùn ṣùgbọ́n mo kàn fẹ́ fi daddy yìí ṣe point of contact fún gbogbo àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run tí a máa ń fi ojú sunùkùn àbí ojú bákan wo àwọn èèyàn bíi Evangelist Noah àti this young lady Apologetic Diadem àwọn méjì yẹn ni mo ṣì rí mi ò tún mọ̀ bóyá àwọn míì wá but these two mo ń follow wọn mo dẹ̀ máa ń listen sí wọn dáadáa so àwa tá a jẹ́ ọmọ Ọlọ́run tí a ń fi ojú sùnùkùn wò wọn àbí tí ọ̀rọ̀ wọn tó ń kọ wá lóminú torí wa ni mo ṣe jáde wá bàbá yìí ń try láti set àlàáfíà bóyá Muslim ni ẹni o Christian ni ẹni o oníṣẹ̀ṣe bàbá yìí ń practice pé àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ ẹ jẹ́ ká kọ́ ọmọ lùpọ̀ bọ́ ẹ jẹ́ ká wà papọ̀ wọ́n play safe ground gospel rí bẹ́ẹ̀ yẹn dáàdi wa o gbogbo àwọn ọmọ Ọlọ́run pátápátá gospel is not like that nǹkan ẹyọkan ṣoṣo la jẹ wọ́n òun ní ìfẹ́ all we owe them is love torí pé nígbà táwa gan jẹ́ ẹlẹ́ṣẹ̀ ni Kristi ti kú fún wa so gbogbo ẹnikẹ́ni tí kò bá gba Kristi a jẹ wọ́n ní ìfẹ́ a jẹ wọ́n ní ìbádọ́rẹ̀ẹ́ a gbọ́dọ̀ yóò ká gbọ́dọ̀ jọ gbé àjàgà kan náà ṣùgbọ́n a gbọ́dọ̀ fẹ́ràn wọn ìdí nìyí tó fi jẹ́ pé ẹni tá a bá fi Kristi lọ tí ò bá gbọ́ a gbọ́dọ̀ ro ibi kì í ṣe pé ṣe ibi sí o a gbọ́dọ̀ ro ibi sí rárá náà nípa ti àwọn tó jẹ́ apologetics tó máa ń jáde yìí ṣe rí àwa ọmọ tó wà ní ọwọ́ Ọlọ́run apọ̀ gan so mo wá máa ń jókòó máa ń wò ń gbà mí tí gbogbo ọmọ Ọlọ́run bá rí bí èmi nǹkan ò ní tẹ̀síwájú ìwọ tó ń wò mí tí gbogbo ọmọ Ọlọ́run bá rí bí ìwọ náà nǹkan ò ní tẹ̀síwájú gbogbo wa ẹ̀yà ara púpọ̀ ni wá nínú ara kan tó jẹ́ Kristi orí apá ojú etí ẹsẹ̀ oníkálukú ní ojúṣe àti iṣẹ́ tó ń ṣe iṣẹ́ tí àwọn ọkùnrin àti obìnrin yìí ń ṣe at least àwọn méjì tí mo mọ̀ yìí iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ gidi ni tó o bá lè ṣe fi ara balẹ̀ jẹ́ kí ẹ̀mí mímọ́ kó sọ nípa wọn fún ẹ allow the Holy Spirit to minister to you about these people before you start to condemn them gbogbo wa ò lè káwọ́ gbéra ẹ̀yin tí ẹ bá ń tẹ̀lé bí nǹkan ṣe ń lọ dáadáa ẹ máa mọ̀ pé àwọn kan wà nífà mo ti rí àgbà Islam kan bàbá àgbàlagbà mi ò kàn morúkọ àwọn bàbá yẹn ni bàbá àgbàlagbà Islam yẹn jáde ó ní ẹ̀yin mùsùlùmí wọ́n ní sáwọn òkè tó ń gbà tẹ́ máa tó jẹ́ pé ẹ̀ ní mẹ́sẹ̀gì méjì ju kẹ́ bẹ̀rẹ̀ sí fi ara ní àwọn kìrìsìtẹ́nì kẹ́ máa sọ̀rọ̀ burúkú sáwọn kìrìsìtẹ́nì wọ́n ní sáwọn òkè gbé sí yín tó ń gbà yẹn pé kẹ́ stop eléyìí pé torí tó bá máa bẹ̀rẹ̀ ẹ̀yin tẹ́ bá wo fídíò bàbá yẹn rí ẹ̀ máa jẹ́ mi lẹ́rìí bàbá yẹn kígbe kíkan ni ó lóun máa ń sọ fún yín pé ìwà wáàsí pọ̀ nínú Quran míì tẹ́ ẹ lè ṣe àwọn wáàsí wà nínú Quran àwọn ọ̀rọ̀ ìṣítí tẹ́ ẹ lè ṣe wà ẹ fi àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì sílẹ̀ ó ní ẹ̀dẹ̀ gbégbégbégbé ó ní sìn bá ó ní gbogbo nǹkan tẹ́ ẹ bò pamọ́ òun náà ti bá yín tú síta àdìtì ni o kìnní kan ni o gbogbo nǹkan yẹn òun náà ti bá yín tú síta. That it was an elderly Islamic man that say if a cleric ni bàbá yẹn àfáà ni wọn àwọn náà sọ so láti ìbẹ̀rẹ̀ tí aláyé ti dáyé ni àwọn Muslim kan a group of them I won't say all of them like mọ́ṣáláṣí kan tó súnmọ́ ilé wa nígbà tí mò ń dàgbà that mosque wọ́n máa ń dúró kí pásítọ̀ wàásù inú wàásù pásítọ̀ náà ti máa mú nǹkan tó máa sọ ní gbogbo ìgbà tí bàbá yẹn bá gbé mic tó ń sọ̀rọ̀ ẹ̀yin kiri yó nǹkan tí mo gbọ́ títí tí mo fi dàgbà nìyẹn
so ó sọ yé mi ní àti kékeré yẹn in fact not èmi nìkan gbogbo wa àti wò pé tí Christian ò bá sọ nǹkan kan tó ń ṣe nǹkan kan the Muslims have nothing to say. So orientation táwa kan nìyẹn, and even on those social media space àwọn kan wà bẹ́ẹ̀ jẹ́jẹ́ bíbélì ní bíbélì jókòó Quran jókòó láyé tiẹ̀ they started it. Nígbà tí wọ́n bá dẹ̀ tí wọ́n ń sọ ọ̀rọ̀ ní agbára, nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ tí wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n ṣe àṣìtúmọ̀ bíbélì, àwa táwa jẹ́ ọmọ Ọlọ́run àwa dákẹ́ àmà sọ pé egbò Ọlọ́run ti ní ká dákẹ́ o èso ẹ̀mí ìfẹ́ ìpamọ́ra kìíní ká wá máa wò. It is never done. It is never done. Bíbélì pé ṣámúṣámú Proverbs 26:4 ó ní má ṣe dá aṣiwèrè lóhùn. Now tí Bible bá lo aṣiwèrè kò mí pé mentally disorder ẹni tí ò bá ti gba Ọlọ́run bíbélì classify wọn sí aṣiwèrè kì í ṣe pé bóyá wèrè orí títì. Proverbs 26:4 ó ní má ṣe dá aṣiwèrè lóhùn gẹ́gẹ́ bí wèrè rẹ̀, ó ní kí ìwọ kí ó má bàa dàbí rẹ̀. Ó wá sọ ní the very next verse ó ní dá aṣiwèrè lóhùn gẹ́gẹ́ bí wèrè rẹ̀ kí òun kí ó má bàa jẹ́ ọlọ́gbọ́n lójú rẹ̀. It is not all the time we keep quiet. Tabari Muslim tó dúró tó bá ṣe àwọn àgbékalẹ̀ ní tó sọ àwọn nǹkan burúkú nínú bíbélì, ẹ̀yin tẹ́ ń condemn àwọn evangelist Noah àti Sisi Diadem yìí, ẹ̀yin tẹ́ ń condemn wọn ní ọ̀rọ̀ kankan tẹ́ lè fi gbé ìrètí àti ìgbàgbọ́ yín lẹ́yìn. Gbogbo wa pátá ẹ jẹ́ ká lọ jókòó ká lọ ka 1 Peter chapter 3. 1 Peter chapter 3 ó ṣe àtúpalẹ̀ nǹkan tí àwọn èèyàn wa wọ̀nyí ń ṣe. 1 Peter chapter 3 verse 13 ó ní ta ni yóò sì ṣe yín ní ibi bí ẹ̀yin bá jẹ́ onítara sí ohun rere. FD ibẹ̀ yẹn mú o ní tẹ́ bá jẹ́ onítara sí ohun rere oníta ló fẹ́ ṣe yín ní ibi. Ó ní ṣùgbọ́n ẹ bọ̀wọ̀ fún Olúwa, that's verse 15, ẹ bọ̀wọ̀ fún Olúwa lọ́kàn yín kí ẹ sì múra tán nígbà gbogbo láti dá olúkúlùkù lóhùn tí ń béèrè ìrètí tí ó ń bẹ nínú yín ṣùgbọ́n pẹ̀lú ọkàn tútù àti ìbẹ̀rù. So gbogbo èyí tí dádì yìí ń sọ àtàwọn míì tán máa wò pé ewé fi wọ́n sílẹ̀ no. Gbogbo èèyàn ò lè dàbí èmi bọ́mà tó jẹ́ pé I will come here and ma preach mi ò ka Quran rí, mi ò lè gbé Quran sẹ́gbẹ̀ẹ́ bíbélì. Gbogbo wa ò lè rí bẹ́ẹ̀. If that is the case, then a time will come that the Jesus we are carrying will be painted black. A time will come tí gbogbo ọ̀rọ̀ burúkú tó ń sọ kalẹ̀ yẹn sílẹ̀, even ìwọ tó jẹ́ ọmọ Ọlọ́run nígbà tó bá bẹ̀rẹ̀ sí í gbọ́ a máa pollute ní tó ti gbà. They are doing a good job, and if you look at Evangelist Noah, he will never start anything kó jẹ́ pé freshly àwọn ni wọ́n start ẹ̀. Gbogbo ibi tí wọ́n bá ti takò ọ̀rọ̀ Ọlọ́run Evangelist Noah padà wá, irọ́ gbogbo tí wọ́n bá pa àwa tù. What is wrong in doing that? Ẹni tó ti jíngiri nínú Islam ṣé o fẹ́ fi sílẹ̀ síbẹ̀ tí Kristi bá ní kó wàásù fún kí ló fẹ́ sọ? But God has given these people ọ̀rọ̀ tí wọ́n lè sọ láti fi convert ẹnikẹ́ni bí ó ti wù kó rìn jìnnà tó nínú ẹ̀sìn tó gbà. Nǹkan tẹ́mi rò pé ajára wa ni pé gbogbo ọmọ Ọlọ́run tó bá ti ń ṣe iṣẹ́ wọn gẹ́gẹ́ bí ohun èlò tí a pè wọ́n fún, let's pray for them. Tó bá ti wá tó wàásù tí mo ní gba Jésù gba kinní kan, tó bá ti ní ò ní ìdí Jésù bó kan tí ẹ̀bù, tó bá ti ní ò fẹ́ Jésù bàtà ẹsẹ̀ mi máa bọ̀ máa gbọ́n pẹ́pẹ́pẹ́ máa kúrò. Ara àwọn Muslims tó ti wá síbi tán ní àwọn tán ní kán máa pààyàn yẹn gan wọ́n ní kì í ṣara àwọn. Irú bàbá tó ń sọ pé ṣé kò sí pípa nínú Christian ṣé tẹ́ ń sọ̀rọ̀ nípa májẹ̀mú láíláí tí ẹ kò náà ní májẹ̀mú tuntun. Àbí dáàdì yẹn ò tí ká nígbà tí àwọn ọmọlẹ́yìn Kristi tó ní kí Kristi pe iná sọ̀kalẹ̀ tó nínú ìntẹ́ kárì ju ti Èlíjà tó ń pe iná sọ̀kalẹ̀ lọ. So báwo ni ẹ ṣe máa sọ̀rọ̀ bẹ́yẹn? Tá bá dá ìgbàgbọ́ dárú àwọn bàbá yẹn àánú ṣe mí gan náà. Wọ́n kàn ní kó ní kálukú máa ṣe ìgbàgbọ́ yẹn bó ṣe wù ni torí pé ẹ fẹ́ rift. This is not a matter of creating rift. This is a matter of clearing the ground, clearing the floor of whatever mess tí àwọn èèyàn bá ti ṣe. Ẹ rí pé nígbà tó di pé a rí àwọn arákùnrin wa tó ń jáde yìí, àwọn kan wà tó jẹ́ pé ara rọ̀ wọ́n. You will just come up and you will be saying in tí ò sí nípa bíbélì. So tí ẹ̀mí Ọlọ́run bá dẹ̀ ru àwọn kan sókè, ẹ̀yin tẹ́ bá ń gbọ́ evangelist yìí dáadáa, ẹ mọ̀ pé ẹ̀mí mímọ́ ló ń rú sókè. He cannot do this pẹ̀lú ọgbọ́n lásán náà. Kò possible. So tí Ọlọ́run bá ru àwọn kan sókè, dẹ̀ rí pé Ọlọ́run gan ò jẹ́ kí irú wọn pọ̀. Wọn pọ̀ rárá, but ó equip wọn pẹ̀lú ọgbọ́n. If you listen to this lady, ẹ máa mọ̀ pé kì í ṣe pé ó kàn jí ó sùn ó jí ó ló fẹ́ máa ṣe content. Ọlọ́run múra àwọn wọ̀nyí sílẹ̀ fún nǹkan tí wọ́n ń ṣe ni. And testimony incident tẹ̀lé. So gbogbo wa tá jẹ́ ìyá ara nínú Kristi, ẹ jẹ́ ká bójú tó ètí àbá gbélé oníkálukú lọ́wọ́. Then ẹni tó bá rí tó ṣe tiẹ̀ tí ẹni pé kọ́kọ́ wò ṣe ẹ̀mí mímọ́ ṣo feel ẹ̀mí mímọ́ níbí, and that is tí wọ́n gan bá ní ẹ̀mí mímọ́ yìí láti lè fi kí deep lè call unto the deep. We should not condemn them. I pray for them seriously. I pray for them. And Ọlọ́run dẹ̀ ń lò wọ́n fún iṣẹ́ ìjèrè ọkàn gidigidi. Àwọn oníkà múra tán nígbà gbogbo. So tí wọ́n bá múra tán nígbà gbogbo, àwọn tó múra tán nígbà gbogbo wọ̀nyí, pray for them. Pé kí Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ láti ṣe iṣẹ́ wọn bí ó ṣe tán. These people are so humble. These people are so loving. Tẹ́ bá listen sí wọn. Christ is the truth. Tí irọ́ bá dẹ̀ lọ fún ogún ọdún Yorùbá tí ò kọ́ Bíbélì gan, ó ní bí irọ́ bá lọ fún ogún ọdún òótọ́ máa bá. Òótọ́ wá ń lé irọ́ bá ń sìn, ẹ wá bẹ̀rẹ̀ sí ẹ tún fẹ́ máa gbógun ti wọn. Please, a house that is divided against itself cannot stand. Gbogbo wa ọ̀kan lè máa ṣe ká máa kọrin, ká máa jó, ká máa ṣe. Àwọn kan wà ní ojú ìjà, àwọn wọ̀nyí wà ní ojú ìjà. So they are speaking for the kingdom. Ọlọ́run ò dẹ̀ jẹ́ kí wọ́n pọ̀ níye. They are not very many. They are very few. But wọ́n jáde, wọ́n á dẹ̀ sọ. Ó ní ta ló máa ṣe yín ní ibi tẹ́ bá ní ìtara fún un tí ó dára. So my prayer is that Evangelist Noah,
my darling sister apologetic diadem, the Lord Almighty will uphold you. Ẹ ní derail, ẹ ní sọnù, ẹ ní ṣìnà nínú ìpè tí a ti gbélé yín lọ́wọ́. You are doing a big job. Ẹnikẹ́ni tó bá wò pé o ò lè ṣe kó tó condemn wọn, kọ́kọ́ lọ bá Ọlọ́run náà kó lọ verify àyè àwọn wọ̀nyí níwájú Ọlọ́run. God bless you. ẹ ṣeun my sister Buma Innovation fún ọ̀rọ̀ ọgbọ́n ọ̀rọ̀ làákàyè fún ìmọ̀ tọ́lọ́run fi fún yín gbogbo àtàdìjọ wà lórí ìkànnì ẹ má ì lọ ẹ̀yà mo ṣe sọ fún wa pé bàbá takú ti Jésù náà wọn ò ṣàìdásí wọn takú ti arákùnrin lọ́rùn nǹkan tèmi kàn fẹ́ mú jáde gan ni pé ṣẹ́rí arákùnrin tẹ́ bá wà díẹ̀ dáadáa kì í ṣe kìrìsìtẹ́nì kìrìsìtẹ́nì ò lè máa sọ̀rọ̀ bí eléyìí torí ẹni yìí sọ̀rọ̀ ẹni tí ò ní ó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ò ní òye ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀yin náà ṣàárẹ̀ àwọn kókó kan tí sísítà yẹn tí wọ́n sọ nígbà tó takú ti májẹ̀mú láéláé tí ò wọnú májẹ̀mú tuntun láti fi ṣe àwẹ̀nùmọ́ ọ̀rọ̀ tóun dúró lé lórí nínú májẹ̀mú láéláé yẹn ní pé ṣé bíbélì wa ò ní pé kẹpa Jésù tó dáhùn èèyàn lọ́wọ́ kọ́ tí wọ́n jẹ́ kí wọ́n sọ obìnrin panṣágà yẹn lókùúta pa Jésù wá sáyé ó wá gba ọkàn là kó wá pa ọkàn run ó ní èmi wá kí wọn kó lè níyì ṣùgbọ́n kí wọn kó lè ní lọ́pọ̀lọpọ̀ so ibo wa ni bíbélì ti fọwọ́ sí ìpànìyàn ṣùgbọ́n májẹ̀mú láéláé ni bàbá yẹn jókòó tí so ẹ lè mọ̀ pé èṣù gbé ìdìde ni bọ̀tẹ́ bá jẹ́ sọ̀rọ̀ jù ẹ jẹ́ kí bàbá takú Jésù kí wọ́n tún bá wa sọ̀rọ̀ sí lórí fọ́nrán yìí yóò dára fún wa ẹ ṣé ó yá ẹ̀já nìṣó. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà ìfẹ́ rere sí gbogbo ènìyàn pátápátá gbogbo ojú gbogbo ọkàn ni mo kí àkùdédé àkókò yìí wẹ́rẹ́wẹ́rẹ́ 2026 òun kẹrù rẹ̀ òkùnkùn lọ náà nìyẹn ẹ má gbàgbé kọ̀mọ̀ kó oṣù mẹ́fà mọ́ oṣù márùn-ún àtọjọ́ díẹ̀ òun náà ló kù àdúrà mi sí ìwojú tó ń wò mí ni wípé kò ní parí bá wa nínú sàárè kò ní parí bá wa nínú ìnira bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà alààyè ní mímí ò ní dòkú ìwọ náà ò ní dòkú in Jesus mighty name tọmọ táyátáyá ogun ẹ bá wa lé mú ó ti sínwó ó ti yáwèrè kò ní jẹ́ ìpín wa in Jesus mighty name amen. Fídíò kúkúrú yìí ẹ bá mi pín kó dé ọ̀dọ̀ àwọn èèyàn wọ̀nyí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kò sínú àìdíà mi kí n sọ pé ẹ máa pín àwọ̀ monetize kò sí monetization kí nínú àkáǹtì wa monetize account bàbá ṣe tá a bá kọjá ààyè wa lọ́dọ̀ Facebook ẹnu kí wọ́n gbé pamọ́ ni kò ná Ọlọ́run ní nǹkan kan ṣùgbọ́n wa náà ò ní jẹ́ kọjá ààyè wa. Evangelist Michael Makanjuola, may the Lord Almighty be with you in Jesus' name. Ọlọ́run kó bá mi wà pẹ̀lú ẹ. Mo rí fọ́nrán kan níbi àwòrán tí mo gbé yìí tí ìwọ àti bóyá oníṣègùn àbí babaláwo kan ti jọ ń ta kàngbọ̀n pé àárín ọjọ́ méje tí ò bá fi bí tí wọ́n lọ rí àwọn awọ́rò àbí ṣe kinní kan mọ́ pé o fẹ́ bá mú nǹkan lẹ̀ no jọ̀wọ́ torí Ọlọ́run ẹ mọ́ gbàgbé gbogbo yín pátápátá kìí ṣe ìwọ nìkan gbogbo ẹ̀yin tí àjọ ń fi àlàyé yíra wa lórí ọ̀rọ̀ ẹ̀sìn Christianity ò kì í ṣe ẹ̀sìn rárá o ìgbé ayé ọmọ ènìyàn tó mú àlàáfíà wá ni tó dẹ̀ hàn nú ẹ̀ dáadáa mo wá gbàgbé ọ̀rọ̀ kan ẹ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìdíbàjẹ́ kan kó ti ẹnu yín jáde mo gbàgbé ọ̀rọ̀ kejì ẹ má ṣe fi búburú san búburú bí wọ́n bá ń ṣépè ó ní kẹ́ ẹ má súre ẹ má bá wọn ṣépè rárá ẹ ti mọ àwọn tó máa ń ṣépè àwọn tó máa ń pèèyàn lórí burúkú àwọn tó máa ń pèèyàn lólòsì abojú abimú ẹ má dàbí ìṣe wọn kẹ́ má bàa kọ́sẹ̀ àwọn kèfèrí 7 days ti lè pé fi kànnàkànnà sílẹ̀ kó máa nẹyẹ ẹ̀gà kẹ́ ẹ̀gà náà máa na kànnàkànnà kájọ máa pò ó mo fi títóbi Ọlọ́run ọba bẹ́ẹ̀ fagilé Christian kì í wọ̀yàn lọ ilé ẹjọ́ a kì í báyàn sọ̀rọ̀ ọlọ́pàá rárá o kò sí inú àìdí àtiwá Facebook gbolè ó gbọ̀lẹ̀ kò sí tí ó gba sẹ́wọ́sẹ́wọ́ ó gba dọ́kọdọ́kọ ó gba òpòrò gbolè ó gba gbèwìrì bẹ́ẹ̀ náà ni mo rí bàbá tó wà nísàlẹ̀ yìí
mo fẹ́ play fídíò tiwọn kí gbogbo ayé bá mi fi etí sùnùkùn gbọ́ fídíò bàbá yìí torí Ọlọ́run ká tó mọ tó ń ṣẹlẹ̀. Evangelist Noah Sike, ṣé bíbélì tiwa kò ní ẹ̀pá nínú? Ṣé bíbélì tiwa kò ní ẹ̀ṣọ̀kúta fún títí tẹ̀mí yóò fi bọ́ lọ́wọ́ ẹ̀? Ṣé bíbélì tiwa kò ní kí wọ́n sun ọlọ́mọ lọ́rùn kí wọ́n lọ sọ sínú odò? Ẹni tí wọ́n bá sun ọlọ́mọ lọ́rùn tó lọ sọ sínú odò, ṣé irú ẹni bẹ́ẹ̀ kò ní kú? Gbogbo èèyàn tẹ̀ ń wò wá, ìbájẹ́ Kristẹni lẹ́yìn, ìbájẹ́ Mùsùlùmí, ìbájẹ́ ẹlẹ́sìn àbáláyé, ẹ bá wa pé fọ́nrán yìí ó jẹ́ ọ̀dọ̀ àwọn alákatakítí nínú ẹ̀sìn Kristẹni wa yìí tí wọ́n fẹ́ràn láti máa dá wàhálà sílẹ̀. Ọkùnrin pẹ̀lú tàbí obìnrin tí ó ní ìmọ̀ àfọ̀ṣẹ, kí ni wọ́n pè ní àfọ̀ṣẹ? Àfọ̀ṣẹ ni wọ́n máa ń kó sínú ìwo, ṣe kọ̀ọ̀kan tó máa ń tọ́lá bí èpè ìkọ̀kan tí àwọn babaláwo yẹn sọ wípé òun lọ bá àwọn pásítọ̀ kan rì sínú ṣọ́ọ̀ṣì wọn tí wọ́n fi ń ṣe nǹkan agbára àti sẹ́yìn bí ọdún mélòó kan tí àṣìgbé àwọn pásítọ̀ kan tó tú. Àfọ̀ṣẹ ni wọ́n pè bẹ́ẹ̀, ẹ máa gbọ́ o. Ọkùnrin pẹ̀lú tàbí obìnrin tó ní ìmọ̀ àfọ̀ṣẹ tàbí tí ń ṣe àjẹ́, pípa ni kí a pa, òkúta ni kí a fi ṣọwọ́ pa, ẹ̀jẹ̀ wọn yóò wà lórí wọn. Kò sí ẹ̀sìn kan tó wà tí a ò ní rí èèyàn búburú rẹ̀. Àwọn kan agbésùnmọ̀mí wọ́n pààyàn, wọ́n ṣe kíní kan. Ṣé àwọn tó jẹ́ ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì wa ṣé wọn kì í bá orí èèyàn lọ́wọ́ wọn? Àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì wa ṣé wọn ò sọ pé wọ́n pọ̀ mọ́ ọjọ́ wọn tó rí mọ́ ṣọ́ọ̀ṣì láti bí ọdún bíi 2-3 sẹ́yìn lórí ayélujára? Ǹjẹ́ ṣé àwọn Mùsùlùmí ṣó ń lo nǹkan báyìí láti fi takò wa? Number 1, mánu yóò lè jẹ́ Kristẹni. Number 2, kò lè jẹ́ Yorùbá. Bíbélì tiwa wọn lè jẹ́ Yorùbá. Ẹ kíyèsí, tẹ́ni ìbá jẹ́ Kristẹni kò gbọ́dọ̀ jálàgbà ìjọ. Gbogbo wọn tó ń tẹ̀lé inú igbó ni wọ́n ń lọ pátápátá. Kì í ṣe èbú o, àwa ìbúyàn lábojú abimú, àìsọpórí èèyàn dàrú, àìsọpórí èèyàn ò pé rárá o. Àjọ fi ń yíra wa ni. Bíbélì tiwa tẹ́ ẹ gbé dání yẹn tiwa. Ṣé kò ní Old Testament and New Testament? Gbogbo ntẹ́ ẹ kò tìyẹn kò sínú gbé ayé ọmọ lẹ́yìn Kristi, láyé Yahweh, láyé Mósè, láyé Jehovah. Mo wá ń bi yín ní nínú Bíbélì tiwa. Now, ẹnikẹ́ni tó ṣàfọ̀ṣẹ, tó ṣàjẹ́, tó ṣe kíní, ẹ sọ lókùúta pa. Nínú Bíbélì tiwa tá a gbé dání yẹn, ọ̀nà mélòó ni wọ́n ti sọ wọ́n lókùúta pa? Nígbà tó dáyé yìí, ọ̀nà mélòó, ìlú mélòó ló gbọ́ pé Kristẹni ti sọ̀yàn lókùúta pa? Ẹ padà lé ẹ̀kọ́ Bíbélì o. Ẹ kàn gbé Bíbélì dání ni o. Kò yẹ kẹ́ máa wá sórí mídíà bẹ́ẹ̀ ṣe ra fóònù fún yín ni. Ìtẹ́nsọ yóò bọ́ sí. Ẹlẹ́yìn kan sọ pé wọ́n lọ rí àfọ̀ṣẹ mọ́lẹ̀ ń bì kan. Kànnàkànnà náà la gbé sókè ọjọ́ 7 tí wọ́n fún, kò rí chọ́ọ̀chì kankan mú jáde. Now, irú ẹ̀yin yìí wọn àti ẹ̀ gbọ́dọ̀ pè yín ní ìránṣẹ́ Ọlọ́run. Ẹ ti ẹ̀ lè jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Ìfún ẹ̀ kì í ṣe Kristẹni tó ń lọ sí chọ́ọ̀chì bí wọ́n ti ń ka Bible rárá àtọ̀. Ẹ wá ń sọ wípé àwọn ọmọ àjọ kan àbáwọn alàgbà kan wọ́n máa ń rí èèyàn mọ́lẹ̀ ní chọ́ọ̀chì wọn, àwọn kan ń bẹ́ wọ́n ń borí lọ́wọ́ wọn. Ẹni ìjẹ́ Mùsùlùmí fi tákù wa. This very man, ẹ jẹ́ bá mi pe man ṣàkíyèsí o. Bóyá wọ́n ṣe ra fóònù fún wọn ni àbẹ́ ṣe dórí mídíà ó fà 30-something years lẹ́nìkan fi ń búlì Kristẹni. Àìmọye Mùsùlùmí tó ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ tó wá sọ pé àwọn alákatakítí Kristẹni kan tí wọ́n wà lórí mídíà. Ó kù púpọ̀. A ò ní bú yín, ẹ padà sílé, ẹ lọ tún ẹ̀kọ́ kọ́. Irú ìjọ tó wù kẹ́ wà kò sí ẹ̀kọ́ Bíbélì níbẹ̀ rárá àti rárá. Ire o, yóò dára fún wa. Ẹ̀yin èèyàn, ẹ má tẹ̀lé àwọn ẹ̀mí olùṣinilọ́nà yìí. Gbogbo nǹkan kò tiẹ̀ kò sí ìkankan nínú Bíbélì tiwa. Kùránì ó sọ fún wọn, ẹ mú wọn, ẹ pa wọn, ẹ bẹ́ wọn lórí. Wọ́n dẹ̀ ń practice ẹ̀. Wọ́n mú Deborah, wọ́n pa. Níjọ́ tó ti ń rí tí ń kọ́nu Bíbélì ní Old Testament, bí májẹ̀mú àtijọ́ ò bá lábùkù, a ò ní kọ tuntun. Jésù ò ní wá. Látìgbà tí Jésù ti dé, ta ni Kristẹni pa? Ó ní agbára o. Ẹ má jáde mọ́ o.
yóò dára fún wa. Ẹ wà lálàáfíà, ẹ bá mi pín. Ẹ̀yin ọmọlẹ́yìn Kristi, ẹ máa lọ síbi tí wọ́n ti ń kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tòótọ́, tẹ̀ tí ní ṣubú ara, tẹ̀ ní ṣubú ẹ̀mí. God bless you all in Jesus' mighty name. Ẹ ṣeun bàbá àgbáyé adalẹ gbogbo àtàdìjọ wo fídíò ìpátá àná Ọlọ́run ní fi wá sílẹ̀, ìmọ́lẹ̀ ayé wa ò ní dòkùnkùn. Kílẹ̀ yìí náà rí sí fídíò yìí, bíbélì tiwa ṣẹ́yìn náà ti rí pé ọ̀nà òtítọ́ àwọn ayé máa ń gbógun tì gan, torí pé bíbélì náà ti sọ, ó ní tó ní ọ̀nà náà tó lọ síbi àwọn díẹ̀ lórin, ṣùgbọ́n ó ní bú ọ̀nà tó fẹ̀ gbòòrò ní o tó lọ síbi ìparun. Àwọn tó rìn wọ́n pọ̀ gan, so wọ́n máa pọ̀ gan táwọn máa irú àwọn ẹ̀dá báyìí a lè fẹ́ wọn kù, a lè fẹ́ wọn kù. Àwa tá jẹ́ Kristẹni ni ká dúró, ká di ìgbàgbọ́ tá gbà, ká dì mú ṣinṣin, ká má ṣe jẹ́ kẹ́nikẹ́ni gbà lọ́wọ́ wa lábẹ́ àkóso bó ti wù kó rí. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé, ẹ bá wa like, ẹ share, ẹ ṣe ń comment bákan náà. Ẹ̀yin tẹ́lẹ̀ tí subscribe, ẹ bá wa subscribe, yóò dára fún wa. Ọ̀nà Ọlọ́run ní fi wá sílẹ̀. Láìpẹ́ a tún padà wá ní àlàáfíà.